Akérédolú láti wà níbi ibẹ̀ gẹ́gẹ́ bí ẹsẹ̀ mọ̀ pé a ti wà ní tó ṣe ìlú Ọ̀wọ̀ láti àárọ̀ láti wà ní báyìí tí a lè ti mú òkú náà sí lọ sí ìlú lọ ní ẹgbẹ́ kìí dábẹ́ kí wọ́n kó láti ọ̀dọ́ sẹ́ẹ̀ lọ sí kí. That we are organized for him since about 2 weeks now. We have been doing this program for the late Excellency Governor Rotimi Akeredolu, the governor of Ondo State. We are still here now for the continuation of the program, ceremony of the burial of the late Governor Rotimi Akeredolu.
àkókò nílé olókè méjì dábọ̀dábọ̀ ọ̀rẹ́ mi mo ti kìnìún yọ sẹ́yìn ọ̀tún kìnìún ọlọ́run tó kìnìún yọ sẹ́yìn ọ̀tún ọ̀sán tó ohun bẹ́ẹ̀ ni gbọ̀ngà ohun bẹ́ẹ̀ ni gbọ̀ngì ìbàjẹ́ ọ̀wọ́ ọlọ́run sọ́wọ́ ìṣàbàjá yóò kí ẹ̀ àjẹgbẹ́ àjẹgbẹ́ jayé.
Ọba Gbádé ṣe òkú wọn yé ló ń gbáfẹ́.